Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo padà ìwà. Ọ̀làjúdé Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa. Ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo padà ìwà. Nínú àṣà ìdílé ṣáná máa ń pé kan ní ìfàlọ́mọ ló túmọ̀ sí tàn bá bímọ tuntun ló máa jẹ́ ká mọ̀ ọmọ àlè sọ́mọ ọkọ. Wọ́n á ní ìrísí àsùnwòn omi bá ti ń kọ́. Wọ́n á ní ìrísí wọ́n á ní kíyà sáré wọlé jáde lẹ́ẹ̀méje. Bó bá jọmọ bó bá sì jẹ̀tà lé àṣírí máa tú civilization ló já. Ọ̀làjúdé ló jẹ́ àgbàgbé gbogbo nǹkan tá a dáyé bá. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi o, ṣé ẹ ti wà níkàlẹ̀? Akomolede Yorùbá òun lètò tó ti gorí afẹ́fẹ́ báyìí lórí ìkànnì Adámimógo 93.1 FM pẹ̀lú olùkọ́ Sisi Aminat Sulaimon Pópóọlá lórúkọ tèmi. Àmọ́ lórí ètò yìí ẹ lè pè mí ní olùkọ́ Sisi Akomolede Yorùbá, ètò tó ń kọ́ àwọn ògo wẹrẹ ní àṣà àti ṣe ilẹ̀ káàárọ̀ òjíire ni. Eléyìí tó ń dé sétí gbọ́yìn láti aago 12 kọjá ìṣẹ́jú 15 sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ àbámẹ́ta, ìyún ọjọ́ sátidé lórí ìkànnì Adámimógo 93.1 FM. Olùkọ́ Sisi ti dé o, ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ò ṣe ti wà ń kalẹ̀. Ọ̀làjú ṣàlàṣe òyìnbó ló ṣe wéèdì. Ọ̀làjú ṣàlàṣe àmọ́ síbẹ̀síbẹ̀ ẹ ṣáà ti mọ̀ pé wọ́n ní ẹni tó bá sọ lẹ́nu wọn ló sàpò ìyàkọ́ ni. Láti kékeré nìmọ̀lẹ́ ti ń kọ́ ọmọ ẹ̀ lẹ́sìn. Ìdí nìyí tí iléeṣẹ́ Adámimógo 93.1 FM fi wò wípé àwọn ògo wẹrẹ wa láti ọmọdún 5 sí ọmọdún 18 ó yẹ kí wọ́n mọ kọ́ bá a ṣe ń sọ èdè Yorùbá. Ó yẹ kí wọ́n mọ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ káàárọ̀ òjíire. Akomolede Yorùbá tún ti dé báyìí o. Ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi ṣe ti wà ńlẹ̀ ńbẹ̀ yẹn. Tẹ́ bá ti wà ńlẹ̀ ó yá ẹ pè mí. Ẹ jẹ́ ká rán ara wa létí tá a ṣe lọ́sẹ̀ tó kọjá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, mo wá fẹ́ fi àkókò yìí sọ fún yín wípé à ń po àwọn nǹkan kan pọ̀, à ń pò ó pọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ alákòóso fún gbogbo ètò gbogbo eléyìí tó ń jáde àti tó ń wọlé ní orí ìkànnì Adámimógo 93.1 FM, ẹni tó jẹ́ alákòóso gangan wọ́n ti ní àti ń po gbogbo ẹ̀ pọ̀ báyìí. Pàápàá jùlọ àwọn òbí tí wọ́n sọ wípé ó yẹ kí wọ́n máa ṣe ìdánwò, ó yẹ kán máa ṣe ìdánwò kán sì mọ gba èsì kán lè bá a mọ̀ pé báyìí ló kù, ibi tó báyìí ló kù sí, bẹ́ẹ̀ kọ́ ló kù sí. Ètò yìí dá pọ̀ gbogbo yín wá ta là kí àti wá pò ó pọ̀ báyìí. Èmi náà ti fi tọ́ àwọn ọ̀gá mi létí, pàápàá jùlọ Délé Adéyanjú tó jẹ́ alákòóso gbogbogbò àwọn ètò tó ń jáde lórí ìkànnì yìí. Wọ́n ti ní àwa àsìkò, àwa ìgbà, àwa ibi tó jẹ́ pé a ti ṣe ìdánwò fáwọn akẹ́kọ̀ọ́ wa lórí ìkànnì lórí ètò Akomolede Yorùbá. Bẹ́ẹ̀ ni ibi tí ó bá wá jẹ́, ìgbà tí ó bá jẹ́, bẹ́ẹ̀ ṣe jẹ́ àmọ̀ jẹ́ kẹ́ gbọ́. Àmọ́ màá fẹ́, ìdí tí mo fi ń sọ ilé ìfún wa ni pé màá fẹ́ bẹ́ẹ̀ ṣe ń kọ sílẹ̀ ẹ má gbàgbé, ẹ má wòye pé nítorí ọ̀sẹ̀ tó ń bọ̀ kí n lè bá jẹ́ káàdì àbí kí n lè bá gba ìbéèrè ẹ wá ti mú ìwé àbí bébà tẹ́ ẹ kọ kinní sí ẹ wá sọnù. Ẹ má sọnù o, ẹ padà kàwé dáadáa tẹ́ ẹ sì ṣe ìdánwò tí ó yege. Kódà tí ọmọ tó bá yege jùlọ, àwọn ọmọ tó bá yege, mẹ́ta bá yege yìí tí wọ́n jẹ́ ń gbà náà ẹ má ti jẹ́ ń sọ. Àmọ́ àwọn gó mọ̀ pé ó dáa lóòótọ́ kéèyàn mọ ṣe kíni o, kéèyàn mọ kẹ́kọ̀ọ́. Ìkànnì Adámimógo 93.1 FM ibẹ̀ náà la wà báyìí. Tẹ́ ti ń gbọ́ wa. Olùkọ́ Sisi tún ti wọlé dé. Ó yá. Akẹ́kọ̀ọ́ wo ló wà ń bẹ̀ nǹkan ẹ̀sọ́ tá a ṣe lọ́sẹ̀ tó kọjá fún mi? Hello. Ó ń ṣe bákan. Níbo ló wà? Tún mi pè. Hello, ẹ káàsán o. ó rebete kí ni nǹkan tá a ṣe lọ́sẹ̀ tó kọjá
lábala àwọn alifábẹ́ẹ̀tì Yorùbá alifábẹ́ẹ̀tì wo la mú la rí la kọ́ra wa lọ́sẹ̀ tó kọjá kí ni àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú alifábẹ́ẹ̀tì ọ̀hún bẹ́ẹ̀ ni àti wípé kí làwọn òwe tá a pa hello ó mọ̀ wá ga báyìí o nẹ́tíwọ̀kì mọ̀ tí wàá ṣe nǹkan báyìí o táwọn akẹ́kọ̀ọ́ mi sì ti ń fẹ́ pè wọlé hello ó rebete ẹ tún mọ̀ gbìyànjú àti pè wọlé sí ẹ gbìyànjú àti pè wọlé sí kẹ́ ẹ jẹ́ ká mọ̀ hello akẹ́kọ̀ọ́ mi kí lorúkọ rẹ àti ibi tó ti ń pè mí. Heritage láti Kòròdú Heritage alifábẹ́ẹ̀tì wo la ṣe lọ́sẹ̀ tó kọjá fi ó yẹ fún mi ní àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú fi ó de ní fífún ó di méjì fàájì ó di mẹ́ta fẹ́ràn mi ó di mẹ́rin fún give him give her àbí bẹ́ẹ̀ kọ́ ó ti di márùn-ún bẹ́ẹ̀ ó ṣe gan ni heritage kí ni ìtumọ̀ heritage lédè Yorùbá? ìní ohun ìní òun ni ó ń jẹ́ heritage tó bá wá fi sí pé God's heritage òun ni ìní Olúwa ó yá heritage owó wo ni mo pa fún wa lọ́sẹ̀ tó kọjá. Ó ti ẹ̀ gbìyànjú eléyìí tó fún wa lápẹẹrẹ àwọn ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú fi mo sọ nípa lábala àṣà àti ṣe Yorùbá lọ́sẹ̀ tó kọjá kí la sọ̀rọ̀ nípa rẹ̀ hello ẹ káàsán o ẹ jọ àwa nìyẹn àwọn èwe wa ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ mi ni mo fẹ́ kàn dáhùn béèrè mà ẹ káàsán ẹ jọ ètò yìí wà fún àwọn ògo wẹrẹ wa láti ọmọdún 5 sí ọmọdún 18 àwọn ni ká pè wọlé kí wọ́n dáhùn àwọn ìbéèrè wa hello akẹ́kọ̀ọ́ mi kí lorúkọ rẹ àti ibi tó ti ń pè mí. Ayọ̀mídé Bello látàlápẹ̀rẹ̀ ó pè mí lọ́sẹ̀ tó kọjá ṣé ò sọ àwọn ìwé rẹ nù tó rọ́jọ́ ìdánwò ń bọ̀ òyà Ayọ̀mídé láti Alápẹ̀rẹ̀ Ayọ̀mídé kí ni lábala àṣà àti ṣe kí ni nǹkan tá a kọ́ wa lọ́sẹ̀ tó kọjá lábala àṣà àti ṣe. Pàtẹ́wọ́ fúnra rẹ àṣà ìkíni òun la sọ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ó yá ní dédé aago 7 àárọ̀ sí 11 àárọ̀ bó o la ṣe ń kíyàn. Pàtẹ́wọ́ fúnra rẹ̀ láti aago 4 sí aago 7 ìrọ̀lẹ́ bó o la ṣe kíyàn nílẹ̀ káàárọ̀ oòjíire. Ó dáa Ayọ̀mídé ìbéèrè kẹta bóò ni a ṣe ń kí àwọn onídìrí nílẹ̀ káàárọ̀ oòjíire. Bóò ni wọ́n ṣe dáhùn. Pàtẹ́wọ́ fúnra rẹ Ayọ̀mídé ẹ jọ̀ọ́ ẹ bá mi mú bírò kan bẹ̀ Ayọ̀mídé ní sùúrù jẹ́ ń gba nọ́mbà rẹ lẹ̀ jẹ́ ń gbà mo ti sọ pé káàdì àwọn tí ń kó káàdì fún wa ẹ̀wọ̀n tí àti ìrọ́wọ́ wọn báyìí ẹ̀yin òbí wa náà yìí náà lè kó káàdì fún wa fún àwọn ògo wẹrẹ yìí Ayọ̀mídé ní sùúrù ìfún ọ ní káàdì ọ̀hún ó gbìyànjú pọ̀. Ó dá Ayọ̀mídé ó ti jẹ káàdì 500 naira. Ó dàbọ̀ mọ́ bá wa ká lọ. Hello ẹ káàsán ẹ ṣé gọmà Akomolede lètò ó sì wà fáwọn ògo wẹrẹ wa láti ọmọdún 5 sí ọmọdún 18. Ẹ ṣé gan ni. Hello ẹ káàsán orúkọ yín àti ibi tí ẹ ti ń pè.
mo ti fún yín láwọn àpẹẹrẹ ẹ sì fi ti ṣe ẹ ti fi ṣe gbólóhùn fún mi. Ní báyìí lábala àṣà àti ṣe Yorùbá àti kúrò lórí àwọn álífábẹ́ẹ̀tì Yorùbá báyìí lábala àṣà àti ṣe Yorùbá in tá a mọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ni àṣà ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Mo ń rí yín bẹ̀ yẹn o ẹ̀yin tójú òpó Facebook Adamogo 93.1 FM ẹ ṣé gan púpọ̀ tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀yin tójú òpó Sisi Èkó fans náà mo ń rí yín bẹ̀ ẹ ṣé gan ni ẹ̀yin tójú òpó Sisi Èkó fans gbogbo yín pátápátá ni mò ń rí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò tẹ̀ ń láìkì ẹ máa bá mi kọ́mẹ̀ǹtì bẹ́ẹ̀ ẹ máa kọ́mẹ̀ǹtì síbẹ̀ ẹ máa kọ́mẹ̀ǹtì síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wò tẹ̀ ń láìkì ẹ máa ṣe kí ni o ẹ máa tẹ kọ́mẹ̀ǹtì yín síbẹ̀ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ Adéníyì Adéọ̀sùn wọ́n ní Sisi Èkó láti Fágbà wọ́n ní ẹ ṣé gan ni àwọn ń gbádùn àwọn ètò wa Abdulsalam wọ́n ní ẹ ṣeun àná Ọlọ́run ló ṣeun Oyègúnjú Risikat ẹ ṣé gan ni o ẹ máa tẹ̀ síbẹ̀ lójú òpó Sisi Èkó fans náà ẹ lọ sójú ẹ kẹ́ ẹ máa tẹ àwọn àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀ ní pápá. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àṣà ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá orúkọ jẹ́ ọ̀kan lára àwọn àṣà tó ṣe pàtàkì jùlọ tó sì ṣe kíni o tó ṣe kókó. Yorùbá gbàgbọ́ wípé orúkọ a máa fi bọ́mọ ṣe jẹ́ hàn orúkọ a sì máa ro ọmọ àti wípé nílẹ̀ káàárọ̀ òjíire orúkọ ni ìjánu ọmọ. Oríṣiríṣi àkíyèsí òun ni àwọn òbí máa ń ṣe kí wọ́n tó pinnu orúkọ tí wọ́n bá fẹ́ fún ọmọ wọn. Oríṣiríṣi àkíyèsí náà máa ń ṣe kán tó pinnu orúkọ tí wọ́n bá fẹ́ fún ọmọ wọn. ṣé ń gbọ́rọ̀ mi ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ máa kọ́lẹ̀ o ṣé ẹ gbọ́n tí mo sọ nísìn àwọn àkíyèsí tí àwọn òbí máa ń ṣe kí wọ́n tó pinnu orúkọ tí wọ́n bá fẹ́ fún ọmọ wọn ẹ máa kọ sílẹ̀ o. ẹ̀yin tẹ́ ń wọlé sórí Facebook Sisi Èkó fans ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń like tẹ́ ń comment ẹ máa bá mi share rẹ̀ gbogbo yín pátápátá ni mò ń rí ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ìfẹ́. ọ̀kan lára àwọn àkíyèsí òun ni ipò tí ọmọ wà nígbà tí a bí i. bẹ́ẹ̀ ni lára àkíyèsí táwọn òbí máa ń wò kó tó di wípé wọ́n pinnu orúkọ tó fẹ́ fún ọmọ wọn ọ̀kan lára rẹ̀ ni ipò tí ọmọ bá wà nígbà tí wọ́n bí i. èkejì ipò tí ẹbí wà lásìkò tí wọ́n bá bí ọmọ náà. ipò tí ẹbí wà lásìkò tí wọ́n bá bí ọmọ náà. ẹ̀kẹta ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kété tí wọ́n bí ọmọ náà tán tàbí èyí tó ṣẹlẹ̀ nínú oyún ọmọ ọ̀hún. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní kété tí wọ́n bí ọmọ náà tán tàbí èyí tó ṣẹlẹ̀ ní kété tí wọ́n bí ọmọ ọ̀hún. ó di mélòó ó di mẹ́ta. ẹlẹ́kẹrin ọjọ́ àti àsìkò tọmọ náà bá wáyé. ọjọ́ àti àsìkò tí ọmọ náà bá wáyé. ọjọ́ àti àsìkò tọmọ náà bá wáyé tó ṣe ti rí pé àkíyèsí mẹ́rẹ̀ẹ̀rin nìyí táwọn òbí máa ń wò kó tó di wípé wọ́n pinnu orúkọ tí wọ́n bá fẹ́ fún àwọn ọmọ wọn. ṣe rí irú àwọn àkíyèsí báyìí òun ló ń jẹ́ kán mọ̀ pa òwe pé ilé là ń wò ká tó ṣe kí ni o ká tó sọmọ lórúkọ. ilé là ń wò ká tó sọmọ lórúkọ. ẹ̀yin tọ́jú òpó Sisi Èkó fans ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ dúró síbẹ̀ digbí ẹ wà níbẹ̀ bẹ́ẹ̀ ṣe like tẹ́ ń comment ẹ máa bá mi share ẹ̀. ẹ̀yin Adamogo 93.1 FM náà ẹ ṣé gan ni o ẹ ṣé mo dúpẹ́. ìgbàgbọ́ Yorùbá ni pé orúkọ tá a bá sọ ọmọ máa ń kó ipa pàtàkì nínú ìgbésí ayé ọmọ. ìgbàgbọ́ Yorùbá ni wípé orúkọ tá a bá sọ ọmọ ó máa ń kó ipa pàtàkì nínú ìgbésí ayé ọmọ. wọ́n tún gbàgbọ́ wípé bí orúkọ bá ṣe rí ni ọmọ náà yóò ṣe mọ ṣe kí ni o ni yóò ṣe mọ hùwà. bórúkọ bá ṣe rí ni ọmọ náà yóò ṣe mọ hùwà àti wípé orúkọ ọmọ ní ṣe kí ni o ní ro ọmọ. ṣẹwárìdì táwọn Yorùbá fi máa ń pa òwe kan ẹ kọ́lẹ̀ o torí ọjọ́ ìdánwò ìdí táwọn Yorùbá fi máa ń pa òwe kan wípé asọmọ ní sóòdè òde asọmọ ní sóòbọ̀ ó bọ̀ ẹ wá sọmọ ní sóòrìn lọ ńlọmọ bá lọ ni ò wálé mọ́ o ta ni ò mọ̀ pé orúkọ ọmọ ní romọ. lójú òpó Sisi Èkó fans lórí Facebook Adésọlá Olúṣẹ̀san ẹ ṣé mo dúpẹ́ o Àbíkẹ́ Adé ẹ ṣé mo dúpẹ́ Malik Ògúnníyì gbogbo ìwé ọ̀tá ni mo kí bẹ́ẹ̀ ṣe ń like tẹ́ ń comment ẹ máa bá mi share rẹ̀ ẹ ṣeun gan ni ẹ kú ìfẹ́.
iyún báhùn ṣé ẹ ti kọ àwọn àkíyèsí ọ̀hún lẹ̀ ṣé ẹ ti kọ ìgbàgbọ́ wọn lẹ̀ ẹ mọ́ sí gbàgbé òwe tí mo sọ wípé ìdí táwọn Yorùbá fi mọ́ ń pa òwe náà rèé wípé wọ́n sọmọ ní ṣòódé ọmọdé o wọ́n sọmọ ní ṣòóbọ̀ ọmọ bọ̀ wọ́n wá sọmọ ní pé ṣòórìn lọ ńlọmọ bá lọ ni ò wálé mọ́ ta ni ò mọ̀ wípé orúkọ ọmọ níṣe kí ni o ní ro ọmọ iyún báhùn ṣé wá rí téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bímọ nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjíire mo mọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ mi àtàwọn òbí kọ̀ọ̀kan ti mọ̀ pé kíní yìí ti ń lọ sókè ó ti ń lọ sókè bẹ́ẹ̀ ni bọ́mọ bá ti bẹ̀rẹ̀ tó bá ti ń dàgbà ó bẹ̀rẹ̀ sí ní rákòrò yóò bẹ̀rẹ̀ sí ní mọ̀ nàró yóò mọ̀ rìn àti ń gbé lọ sókè fáwọn tó bá tẹ̀sẹ̀ tó bá yẹ pé wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú wa wọ́n ti mọ ibi tá a ti ń bọ̀ wọ́n sì ti mọ ibi tá a dé dúró àti ibi tá a ń lọ. ṣé wá rí tó bá ṣẹ̀ bí ọmọ tó fẹ́ sọmọ lórúkọ ó láwọn nǹkan kan tó máa ń kólẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire tí wọ́n kó síwájú bàbá àtìyá ọmọ tuntun báyìí àwọn nǹkan ọ̀hún àwọn nǹkan èlò ìsọmọlórúkọ náà máa ń pè wọ́n àwọn ohun èlò ìsọmọlórúkọ ṣé ń gbọ́ akẹ́kọ̀ọ́ mi àwọn ohun èlò ìsọmọlórúkọ ni wọ́n ń pè wọ́n ìkan lára ẹ̀ ní obì atare àádùn orógbó ọtí iyọ̀ oyin ẹja àrọ̀ tí wọ́n fi máa ń ṣàdúrà pé orílẹ̀ ẹja fi ń labújá kórì rẹ kó gbé ọ̀bùn ó ṣe mọ́ fẹ́ ẹyọ kọ̀ọ̀kan bẹ̀ ẹyọ kọ̀ọ̀kan àwọn ohun èlò wọn fi mọ́ ṣàdúrà rèé ìrèké omi tútù epo àti owó wọn fi mọ́ ṣàdúrà fún ọmọ ni pé ò ní wówó tí o agara owó ò ní dá o owó ẹ ṣé gan ni gbogbo tẹ̀yìn Facebook ọ̀dà mi mọ́gò ẹ ṣé gan ni mo dúpẹ́ bákan náà ní ká ẹ máa wo Facebook Sisi Èkó fans ẹ ṣeun ẹ kú fẹ́ bẹ́ẹ̀ ṣe ń láìkí tẹ̀ ń kọ́mẹ̀ntì ẹ máa bá mi share rẹ̀ àwọn ohun èlò ìsọmọlórúkọ ni mo ti dárúkọ fún yín yìí kó tó di pé máa béèrè ọ̀rọ̀ àwọn ohun èlò ìsọmọlórúkọ 12 òun ni mo dárúkọ fún yín torí ńgbà tí ń bá béèrè o ṣé wá rí abala yìí ò bá òun ṣé rí àṣà ìsọmọlórúkọ yìí ó gùn ún pọ̀ a lè má lè sọ gbogbo ẹ̀ tán lọ́sẹ̀ yìí ṣùgbọ́n màá rí wípé abàdébì kan lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀ síwájú níbẹ̀ bó tiẹ̀ jẹ́ wípé alifábẹ́ẹ̀tì Yorùbá míì látún kọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ ṣùgbọ́n àṣà ìsọmọlórúkọ ó gùn ún pọ̀ bẹ́ẹ̀ ni ṣé wá rí nílẹ̀ káàárọ̀ òjíire bí wọ́n ṣe àwọn orúkọ ilẹ̀ Yorùbá ní ìsọ̀rí ni ìsọ̀rí kí ni mo pè é làwọn orúkọ nílẹ̀ Yorùbá orúkọ àmútọ̀run wà lára àwọn orúkọ ilẹ̀ Yorùbá àwọn orúkọ àbísọ náà wà àwọn orúkọ àbísọ nílànà tẹ̀sìn òun náà tún ṣe kí ni o òun náà wà àmọ́ lónìí màá mọ̀ sọ àwọn orúkọ àmútọ̀run wá kọ̀ọ̀kan fún wa ẹ mú báírò yín àtìwé kẹ́ ẹ kọ́lẹ̀ o mo sọ fún yín ọjọ́ ìdánwò ó ti súnmọ́ báyìí ẹ ṣé gan ni adétọ́lá olùṣẹ̀san wọn láwọn ń gbádùn ètò ẹ ṣé gan ni ẹ bá ń pe àwọn èwe yín sítòsí kí wọ́n máa kọ́ èdè Yorùbá lára àwọn orúkọ àmútọ̀run wá lẹ́tí rí Táíwò ọmọ tí wọ́n bá ń pè ní Táyé àbí Táíwò ọmọkùnrin tá a kọ́kọ́ bí nínú ìbejì ni òun ló kọ́kọ́ jáde nínú àwọn ìbejì aràn ni yàyà lójú òpó Facebook Sisi Èkó fans ẹ ṣeun mi o ẹ ṣeun ni bẹ́ẹ̀ ṣe like ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa kọ́mẹ̀ntì ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀ Raymond Ọlánà ẹ ṣeun mo dúpẹ́ Táíwò ọmọ tá a bá kọ́kọ́ bí nínú àwọn ìbejì ní jẹ́ Táíwò tó kọ́kọ́ jáde òun ló kọ́kọ́ Táyé wò Kẹ́hìndé ọmọ tí wọ́n bí tẹ̀lé Táíwò ni lórí ìkúnlẹ̀ kan náà ọmọ tí wọ́n bí tẹ̀lé Táíwò lórí ìkúnlẹ̀ kan náà ìyún nínú oyún kan náà pẹ̀lú oyún kan náà
òun ni wọ́n ń pè ní Kẹ́hìndé. Ìdòwú ni wọ́n bí tẹ̀lé Kẹ́hìndé. Àlàbá ni wọ́n bí tẹ̀lé Ìdòwú. Ẹni tí a bá wá gbọ́ tí wọ́n ń pè ní Ìdògbé oná bí tẹ̀lé Àlàbá. Ṣé wá rà àwọn ọmọ tó bá ń pè ní Ìgè? Àwọn ọmọ tó jẹ́ wípé ẹsẹ̀ ni wọ́n mú wáyé náà ń pè ní Ìgè. Àwọn ọmọ tí wọ́n ń pè ní Dàda, àwọn ọmọ tí irun wọn ta kókó látọ̀run wá náà ń pè ní Dàda. Ṣé ẹ̀ ń kọ́ lẹ̀? Àwọn ọmọ tí irun wọn ta kókó látọ̀run wá náà ń pè ní Dàda. Ṣé wá rí Àjàyí oníkànga àjípọn? Àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n dojú bolẹ̀ ni nígbà tí wọ́n bí wọn. Àjàyí Ògídí Olú oníkànga àjípọn. Àwọn ọmọ tó jẹ́ pé wọ́n dojú bolẹ̀ ni nígbà tí wọ́n bí wọn. Bẹ́ẹ̀ ni. Bákan náà ni Òjó. Tẹ́ bá gbọ́ ọmọ tí wọ́n ń pè lójó, ọmọkùnrin tó gbé ibi rẹ̀ kọ́rùn wá sílé ayé, ìyún placenta tó gbé ibi rẹ̀ kọ́rùn wá sílé ayé ni wọ́n ń pè ní Òjó. Òjó. Tẹ́ bá gbọ́ obìnrin tí wọ́n ń pè ní Àìná, ọmọ obìnrin tó bá gbé ibi rẹ̀ kọ́rùn wá sílé ayé náà ń pè láìná. Bẹ́ẹ̀ ṣe ń wò ó lójú òpó Facebook Sisi Èkó fans àti Tadamogo 93.1 FM, ẹ máa share rẹ̀ bẹ́ẹ̀, ẹ máa comment kẹ́ ẹ máa share rẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn lè máa rí i. Ẹ má fi ṣàhun rárá, ẹ má fi ṣàhun. Ẹ̀yin tójú òpó Sisi Èkó fans, ẹ̀yin ti Facebook Sisi Èkó fans, àwọn kan láwọn ìgbà nǹkan ọdún wọn, ẹ jẹ́ mọ́ rí yín bẹ̀, ẹ jẹ́ mọ́ rí yín bẹ̀, ẹ̀yin ṣáà mọ́ like, ẹ mọ́ comment kẹ́ ẹ mọ́ share rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ mọ́ like, ẹ mọ́ comment kẹ́ ẹ mọ́ share rẹ̀ torí yìí tó béèrè lọ́wọ́ ẹ̀yin náà. Àwọn ọmọ kan wà tí wọ́n máa ń pè ní amúsàn. Àwọn ọmọkùnrin tó bá bí pẹ̀lú ìṣàn egun lọ́wọ́, àwọn ọmọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní amúsàn. Ọmọ tá bá gbọ́ tí wọ́n ń pè ní ọmọpẹ́ àpèjá rẹ̀ ní ọmọpẹ́ nú, àmọ́ wọ́n wà pèpè ọmọpẹ́ irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé oyún rẹ̀ ó ju oṣù 9 lọ. Ìyá gbé oyún rẹ̀ kọjá oṣù 9. Ṣé wá rí àwọn tẹ́ bá gbọ́ tí wọ́n ń pè ní ìlọ̀rí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ìyá wọn ò ṣe nǹkan oṣù tó fi lóyún wọn ni o, ni wọ́n ń pè ní ìlọ̀rí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ìyá wọn ò ṣe nǹkan oṣù tó fi ṣe kí ni o, tó fi lóyún wọn ni o. Ṣé wá rí àwọn ọmọ tí wọ́n bá ń pè ní òní ẹ ti mọ̀ pé àwọn ọmọ tó jẹ́ pé tọ̀sán tòru báyìí ni wọ́n fi ń ké, wọ́n kàn mọ́ kẹ́ni tí wọ́n mọ̀ da gbogbo ilé láàmú. Àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní òní ó lọ bá òun. Ṣé wá rí gbogbo àwọn orúkọ tí mo dárúkọ yìí, gbogbo ẹ̀ pátápátá ṣé ẹ ti kọ́lẹ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́ mi? Torí ìbéèrè ó wà ń bẹ̀ fún yín, ìbéèrè ń bẹ ńlẹ̀ fún yín, ìbéèrè pọ̀ lórí ẹ̀ fún yín lábala àṣà ìsọmọlórúkọ nílẹ̀ Yorùbá. Tó máa dá ẹnu dúró báyìí ná láti lè gba àwọn ìbéèrè yín. Ẹ̀yin tójú òpó Facebook ti Sisi Èkó fans àti ti Tadamogo 93.1 FM, ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀. Bó ṣàbẹ̀rẹ̀ ni ẹ máa tẹ̀ síbẹ̀, ẹ jẹ́ ká máa ṣe kí ni o, ká máa mọ̀. Adétọ́lá Olúṣẹ̀san wọ́n ní Yorùbá dùn ún kà dáadáa, ẹ ṣé gan ni o, ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní only Yorùbá has respect for elders, ẹ ṣé gan ni. Abíọ́lá Akínṣẹ́yìndé wọ́n ní ẹ kú ètò, àṣà wa ò ní parun. Tèmítọ́pẹ́ Ọláyíwọlá Ògúnṣèyẹ Sisi Èkó ẹ kú iṣẹ́ o. Anthony Francis, well done Sisi Èkó. Only you go do Edo program and Yoruba again, you too much. Thank you very much Anthony Francis. Túnjí Steve wọ́n ní I'm in love with your program, ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Gbogbo yín pátá òun náà ni à ń kí. Bámidélé Òjó ẹ ṣé gan ni. Ọdẹ́lákin Ọlákúnlé ẹ ṣé gan ni o.
Adétọ́lá Olúṣẹ̀san mo kí gbogbo yín. Sarah Ọláwálé Ọlárewájú Àránsí Ọláwọ́n ní Sisi Èkó ọpọlọ yín ò ní dàrú àmì àṣẹ Èdùmàrè. Adeleke Emmanuel, my beautiful Sisi Èkó, keep up the good work at Mogo 93.1 FM. Ẹ ṣé gan ni o. Youngest presenter ni, I'm enjoying this program. Thank you so much. Asifat Laloye, wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun. Adeleke Emmanuel, Sisi Èkó, I love your program. Almighty God will continue to spread you all over the world. Amina Yalao, ẹ ṣé mo ṣàmì ẹ̀. Bukola Yanuga, wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ o, mo rí yín bẹ̀. Wọ́n bákan náà ni wọ́n wà lójú òpó Sisi Èkó fans. Bukola Yanuga, ara àwọn Sisi Èkó fans inú ní WhatsApp. Ẹ ṣé mo dúpẹ́. Akintola Selina, wọ́n ní keep up the good work from Lambe Lokun State. Ademola Abidin, ẹ káàsán Sisi Èkó, Ọlọ́run ọba máa fún yín ṣe o, àsìkò ìsinmi aláyọ̀. Adéṣẹwà Olúwarántí, wọ́n lẹ ṣe o. Solomon Ọbalọ́wọ̀ Sisi Èkó, adúpẹ́ ẹ jẹ́ ká ṣà wa kó parun. Ọlọ́run á máa gbẹ́yìn náà lárugẹ bẹ́ẹ̀ ṣe ń gbàṣà wa lárugẹ. Udoniya Monday, ẹ ṣé gan Bọ́lá ti tó àmọ̀ pé olùkọ́ Sisi ẹ káàbọ̀ sórí ètò. Oyèkúnjú Risikas, gbogbo yín padà ni mo kí mélòó ni mo fẹ́ kà. Adéníyì Adéọ̀ṣun, wọ́n ní Sisi Èkó from Fagba, ẹ ṣeun. Abdulhafiz Abdulsalam, one thanks for yesterday giveaway. Sisi Èkó, may Allah continue to bless and protect you. Adeloshe, wọ́n ní wow, in this nation Nigeria, only Yoruba knows how to greet person. And ẹ ṣeun gbogbo yín padà ni mo kí ó pọ̀. Ẹ máa jùúlẹ̀ bẹ́ẹ̀, ẹ máa jùúlẹ̀. Ẹ sì lè máa lọ sórí Èkó, sórí Sisi Èkó fans lórí Facebook, Sisi Èkó fans. Ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́ yín, màá máa dáhùn, màá máa fi dáhùn ránṣẹ́ sí yín níbẹ̀. Hello akẹ́kọ̀ọ́ mi. Ó káàsán, orúkọ rẹ àti ibi tó ti ń pè mí. Alimujib láti Ìjẹ̀dẹ̀. Ìjẹ̀dẹ̀ ní Kòròdú kọ́hún. Alimujib, ó yá dárúkọ àwọn ohun èlò ìsọmọlórúkọ 6 fún mi. Ó dé ní òrèbété. Ẹ tún pè mí padà 0805 588 8192 tàbí 0805 588 8193.